Ẹ káàbọ̀ padà sórí ètò yín ètò wa lónìí a ó máa sọ̀rọ̀ nípa arábìnrin tí ẹ̀ ń wò lójú àwòrán yín yìí tí à ń pe orúkọ rẹ̀ ní OGO MUSHIN. OGO MUSHIN ni àwọn èèyàn mọ̀ sí. Púpọ̀ lára àwọn èèyàn wọn ò mọ orúkọ arábìnrin yìí. A fẹ́ fi ìgbà tí àkókò yìí a fẹ́ fi sọ fún yín wípé Ọláyínká Solomon òun ni arábìnrin yìí jẹ́. Kí ló ń ṣẹlẹ̀ sí arábìnrin báyìí? Ẹ kúkú mọ̀ wá lórí ètò yìí wípé ìròyìn nípa àwọn Yorùbá actors àti àwọn Yorùbá actresses òun la máa ń mú wá fún yín lójoojúmọ́ lórí ètò wa. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń pàdé fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, ètè tí ẹ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. Ọpẹ́ ọmọ Àjíbóyè lórúkọ tèmi. Ẹ kú dédé wò yìí níbikíbi tí a bá ti ń wò wá nílé lóko lẹ́yìn odi. Lónìí ìròyìn jẹ́ kó yé wa wípé arábìnrin tí ẹ̀ ń wò lójú àwòrán yìí tí à ń pe orúkọ rẹ̀ ní Ọláyínká Solomon ó ṣẹ̀ṣẹ̀ bímọ o. Òun ló gbé lọ sórí ìtàkùn ayélujára rẹ̀ Instagram tí ó ń congratulate ara rẹ̀. Àwọn èèyàn púpọ̀ náà ni ó ti congratulate rẹ̀. Púpọ̀ lára àwọn èèyàn náà ló ti congratulate arábìnrin yìí wípé ó kú ewu ọmọ, wípé Ọlọ́run á wò ó, Ọlọ́run á dá a sí, pé kò sí nǹkan kan tí ó máa ṣe ọmọ náà. Ẹ̀yin olólùfẹ́ fíìmù Yorùbá àti ẹ̀yin olólùfẹ́ Yorùbá movie industry pẹ̀lú ẹ̀yin tí ẹ jẹ́ olólùfẹ́ Ọláyínká Solomon, ẹ gbìyànjú láti tẹ àdúrà kan ránṣẹ́ sí arábìnrin yìí wípé kó kú ewu ọmọ. Ẹ ṣá congratulations sí ìsàlẹ̀ fídíò yìí. Ẹ tẹ congratulations sí ìsàlẹ̀ fídíò yìí kí a lè máa bá a fi ayọ̀ ọmọ tó ṣẹ̀ṣẹ̀ bí. Ẹ ṣá kúkú mọ̀ wípé kì í ṣe nǹkan tí ó ṣe kékeré, kì í ṣe nǹkan tí ó dẹrùn láti bí ọmọ o. Ẹ̀yin tí ẹ bá mọ̀ wípé ẹ ti bí ọmọ rí tàbí ẹ ní ọmọ, ẹ gbìyànjú láti tẹ congratulations sí ìsàlẹ̀ fídíò yìí ká lè máa fi ayọ̀ ọmọ. Lónìí a kò ní rí jù báyìí lọ. Ire lójú gbogbo ọmọ àrí ó tún dọjọ́ mi ọjọ́ rẹ̀ ó dìgbà.